orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí i fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ ti lè máa wò mí kedere. ẹ mọ̀ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Láàjì Àbáàsì tí gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run bá tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú làákàyè tó fi ní mọ́ ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi àtẹ̀yin olólùfẹ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn Yorùbá ẹ̀yin lẹ́ ń daṣọ yìí lẹ́ ń daṣọ ẹ̀yẹ lẹ́ ń dàbò olùkọ́ àgbà yìí pé ìta gbé kalẹ̀ o bóò ni kò sí ní bàjẹ́. mo kí ọ káàbọ̀ wọ́n ti limbanjin ẹ kú iṣẹ́ o wọ́n ń kí wa tó mo dúpẹ́ o mo mọ̀ ní oore mo sì kí ọ káàbọ̀ ìrìn ọlá àwọn náà ti darapọ̀ mọ́ wa ètò bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ má bá wa fi ṣọwọ́ sàmì yẹn má bá wa ṣe ẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. tó bóyá ṣe ń darapọ̀ mọ́ wa olórí ètò ìtàn Yorùbá àbẹ́yìnjẹ́ ti wà pẹ̀lú wa lọ́jọ́ tó ti pẹ́. ìtàn Yorùbá ní a pè ètò abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní abala ètò ìtàn Yorùbá. abala àkọ́kọ́ òun náà ní pé ibi tá a ti máa sọ fún wa nípa àmọ̀dájú ní abala àkọ́kọ́ tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́rọ̀ tàbá sì sọ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá nílẹ̀ Yorùbá pé tá a bá rí i a mọ̀ pé Ọlọ́run fún wa ní nǹkan. mo kí ọ káàbọ̀ Babátúndé ọmọ òrùn ajẹlẹ̀ ní ìlú UK ara àwọn àrọ́mọdọ́mọ baálẹ̀ Orówùsì tilẹ̀ Ìbàdàn oníkọ̀ọ́bọmọjẹ́ ní ilẹ̀ Ìbàdàn. ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì wá ní abala ìwádìí ìjìnlẹ̀ lẹ́yìn tó ṣe wípé ìtàn tá a ṣe ìwádìí tó kún tí kìí ṣe àlọ́ tá a yọ àròsọ tàbí àtàmọ́ tá a yọ kúò tó ṣe pé ojúlówó ìtàn ni. oyin ńlá dùn ẹyin ijó Olódùmarè àwọn náà ti darapọ̀ mọ́ wa. ìdí nìyẹn tó ṣe wípé ìtàn tẹ́ bá gbọ́ lé orí ètò ìtàn Yorùbá àbí ìtàn tẹ́ bá gbọ́ lẹ́nu Láàjì Àbáàsì olùkọ́ àgbà kò sí àlọ́ ń bẹ̀ ojúlówó ìtàn ni tá a yọ àlá kúrò tí ẹ̀ sì ṣe àwáwí àbí àròsọ tó ṣe pé tá a bá sọ kò lè sí àtakò kan
dẹ́ndẹ́ fún àfẹ́ tó bá kàfẹ́ pẹ̀ gan àjànàkú torí pẹ̀mí náà kọ́ ọlọ́run ọba ni kò sí nǹkan tó jọ́rẹ́ bẹ́ẹ̀ ni wípé àwọn tó gba wájú wa nínú àwọn òpìtà àti àwọn òǹkọ̀wé gbogbo òwe wọn ni la ṣàwárí rẹ̀ torí pé ìtọ́lọ̀ ń bá fi rún kálukú dandan ni kó jẹ́ èmi kọ́ o iṣẹ́ tọ́lọ̀ ń rán mi mo máa ń sọ ẹni mò ń ṣe. mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yẹ́ látìlẹ́yìn mi lẹ́ẹ̀kan sí torí wípé nígbà tá a bẹ̀rẹ̀ ìtàn Ààrẹ Kúrúnmí apá kìíní ẹ̀rí pé mi sọ pé àmọ́ ní apá 14 ni ọmọ adé apá kìíní apá kejì apá kẹta tó fi dé apá 16 tá a ṣe lánàá apá 17 náà tún ni a tó fẹ́ tara bọ̀ lónìí o kó tó di pé a wà fi ẹnu ẹ̀ lọ́lẹ̀ lọ́la pẹ̀lú àlejò pàtàkì tí ń gbé wá tẹ́ẹ̀tù wá gbọ́ nǹkan nípa àwọn nǹkan tí a ti ń bá bọ̀ láti bí odidi ọ̀sẹ̀ 2 àbọ̀ sẹ́yìn ẹ̀rí ọjọ́ 17 lórí ìtàn a rí pé a sì fi àwọn ọjọ́ kọ̀ọ̀kan lẹ̀ tá a bá wò gan ti lé ní ọ̀sẹ̀ 3 tààràtàrà torí àwọn ọjọ́ bíi Monday bíi mélòó kan ń bẹ tá a fi ṣètò àtàwọn ọjọ́ 2 míì ń bẹ tá a fi ṣe ètò. ṣùgbọ́n ní abala àmọ̀dájú wa ọ̀rọ̀ kan tá a máa ń sọ àbí òwe kan tá a máa ń pa ni mo fẹ́ sáré yànnàná fún wa tá a máa ń sọ yìí pé èké dáyé àṣà dápòmù èké dáyé àṣà dápòmù mo fẹ́ jọ ìwà pé àṣìṣọ ọ̀rọ̀ gbáà ni o èyí tí Yorùbá ń wí kọ̀hún o kìí ṣe èké dáyé àṣà dápòmù tá a bá sọ̀rọ̀ nípa ìlú nílẹ̀ Yorùbá ọ̀kan pàtàkì ní ìlú Àpòmù nílẹ̀ Yorùbá ìlú Àpòmù wá ní kinní kan tó ṣe pé ó tún fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ìlú míì kan tó tóbi àwọn ìlú ńlá ọjà ìlú Àpòmù ọjà ìṣẹ̀ǹbáyé ni tí àwọn orílẹ̀ bíi 3 àbí 4 àbí 6 máa ná orílẹ̀ Ifẹ̀ orílẹ̀ Ìjẹ̀bú orílẹ̀ Yorùbá tá ń pè ní Ọ̀yọ́ orílẹ̀ Òwu àti orílẹ̀ Ẹ̀gbá kódà àwọn láwọn Ìjẹ̀ṣà náà wọ́n máa ná ọjà Àpòmù wọ́n gbé ọjà Àpòmù kalẹ̀ kó jẹ́ ọjà tí àwọn ẹ̀yà tó múlé tira wọn ní pàápàá jùlọ ẹ̀yà orílẹ̀ Ìjẹ̀bú Ẹ̀gbá Òwu àti Ifẹ̀ àwọn Ọ̀yọ́ náà máa ná bó ṣe nínú tábà wá sọ yí pé èké dáyé àṣà dé Àpòmù nínú ìlú tí ó yẹ kí àṣà ó kọ́kọ́ dé ìlú Àpòmù nítorí wípé ojúlówó ọjà ìṣẹ̀ǹbáyé tó ṣe pé bẹ́ẹ̀ ọjà kan gbajúmọ̀ nílẹ̀ Yorùbá bí ọjà Gbági tuntun ní ilẹ̀ Ìbàdàn bó ṣe gbajúmọ̀ ní ilẹ̀ Ìbàdàn tí ọjà Agbeni gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá tí ọjà Gbági gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá tí ọjà Jàǹkárá tó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Èkó bákan náà ni ọjà Kútọ̀ tó gbajúmọ̀ ní ìlú Abẹ́òkúta lásìkò yìí bákan náà sì ni ọjà Èkó gangan fúnra rẹ̀ ní ìta Balógun ní ìsàlẹ̀ Èkó bó ṣe gbajúmọ̀ bẹ́ẹ̀ náà ni ọjà Àpòmù gbajúmọ̀ níjọ́un ṣùgbọ́n ní tí Yorùbá ń wí ni wípé mo kí Ọlákànmí ọba lọ́la àti Abbey George ní tí Yorùbá ń wí òun ni wípé èké dáyé àṣà dàpòmù èké dáyé àṣà dàpòmù orí ahọ́n báyìí ni wọ́n máa ń fi àṣà sí ní ojúlówó àṣà wọn ò fi sórí ahọ́n táwọn bàbá bá wá ń sọ̀rọ̀ fún rẹ̀ ní ọmọ yọ kò ní sí kúrò lórí ahọ́n wọn àmọ́ nígbà wọn bẹ̀rẹ̀ sí ní ṣe ayédèrú rẹ̀ ká lè mọ̀ pé iṣẹ́ ẹbí ẹwọ ọdún yìí ó tẹ́tí ń pa òwe ń bọ̀ ní nǹkan bí 100 ọdún méjì sẹ́yìn wá di wípé ìtọ́ wọn máa fi pò wọn sọ pé èké dáyé àṣà di Àpòmù ni pé èké dáyé àṣà dá Àpòmù di Àpòmù ni kìí ṣe pé Àpòmù ìlú ní jẹ́ Àpòmù ní tá a pò lẹ́nu tá a mú ni pé wọ́n ń fi tọ́pò pé èké dáyé pé àṣà ò dàbí ojúlówó mọ́ torí náà ọkọ ẹ̀mọ́ lámọ̀dájú pé kìí ṣe èké dáyé àṣà dé ìlú Àpòmù àṣà di Àpòmù lẹ́nu ni nígbà tí òjò lórí ahọ́n mọ́ tó ṣe pé ìtọ́ wọn ò fi máa pò kò ní máa yọ fúnra ara rẹ̀ bó ṣe ẹ̀kọ́ máa yọ tó wà tí ìfitọ́pò kò ní máa yọ kò sì ní kó ẹnu bó ṣe nínú ní abala àmọ̀dájú torí náà torí wípé tó bá ti bá wọn rí tẹ́ bá ti ń pa òwe pé èké dáyé àṣà dé Àpòmù kan mọ̀ pé baba ńlá arọ́ ni tí ò bá wíkọ́ ẹ jẹ́ kàn sí ìyàwó Ajaratu Adébísí Ọlásùn ní ìlú Ìlọrin kí n tó ẹ wá farabalẹ̀ ká wá bọ́ sí orí ètò ká wá gbọ́ ìtàn ńlá ká wá wo ohun tí ojú Ìbàdàn aláṣejù rí lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹgun
tí wọ́n sì ti jagun tí wọ́n ti kó ìlú Ìjàyè Kúrúnmí. bóyá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Ajaratu Adébísí fún wòsàn ìbílẹ̀ tó péye lọ́dọ̀ Ajaratu Adébísí. bọ́nà àṣelà ẹ̀dá bá ń forí sánpọ́n láti gòkè jákè ń jábútẹ́ tílẹ̀ ń lọ ìdàn lórí àṣeyọrí gbogbo tọ́gẹ̀rẹ̀ tó ti ń sọ àgbààgbà fún ni jẹ́ so wẹ́rẹ́ ìṣòro wo ni wọ́n ní tó rò pé kò látúnṣe túnú Ọlọ́run ló déwé Ọlọ́run ló dégbò tó sì fàṣírí lílo rẹ̀ hàn àwọn kan láti ṣọmọ aráyé lóore bíi Olúfádé Fọláṣadé tó ń jẹ́ Ajaratu Adébísí Ọlọ́ṣun ti wà tipẹ́ bí wọn náà bá fura pé n ti ń ṣẹlẹ̀ sí ọ yìí ṣojú lásán má bora rẹ mọ́lẹ̀ o yára tètè lọ kàn sí ìyá Ọ̀ṣun Ajaratu Adébísí ẹni Ọlọ́run yàtọ̀ sáwòṣeun ẹ lè rí Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí ní Arárọ̀mí phase 2 Àjàdí Ọlọ́mọdá village Oko Olówó nípínlẹ̀ Kwara ẹ sì lè pe Olúfádé Fọláṣadé Ajaratu Adébísí sórí 09025029362 àti 08032714011 Ajaratu Adébísí àlàfúnfún gbòó nítọ̀ṣun. tó bó ṣe rí nù o àlà funfun ni gbòó báyìí ní ti Ọ̀ṣun ẹjẹ́ kàn sí Ajaratu Adébísí ní ìlú Ìlọrin wọ́n ń bẹ ní agbègbè Oko Olówó nílùú Ìlọrin. Ọlọ́ṣun ni Ajaratu Adébísí ohun tó ń ṣiṣẹ́ ìwòsàn ìbílẹ̀ ní ìlànà ti Ọ̀ṣun. ẹ lè pe Ajaratu Adébísí sórí òǹkà ẹ̀rọ yìí +2348127152319 lẹ́ẹ̀kan sí +2348127152319 Ajaratu Adébísí Ọlọ́ṣun nílùú Ìlọrin. tó ẹ wá kó àbọ̀ padà sí abala ìwádìí ìjìnlẹ̀. àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Mọ́gàjí Ọláwálé Ọlálérè ní orílẹ̀-èdè Amẹ́ríkà. mo dúpẹ́ o mo mọ̀ lóore o mo dúpẹ́ àtìlẹ́yìn yín. àwọn ni Mọ́gàjí agboolé Bánkọ́lé Apabí Ẹlẹ́sìn Kọ̀bọ́mọjẹ́ ní ìlú Ìbàdàn. mo dúpẹ́ o mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará agbègbè àrin ará agboolé Apabí Ẹlẹ́sìn ní Kọ̀bọ́mọjẹ́ ní ìlú Ìbàdàn pẹ̀lú tọ́lọ́run fi Mọ́gàjí alálùbáríkà tọ́lọ́run fi tayín lọ́rẹ torí wípé tá a bá ń rí Mọ́gàjí táwọn náà ń ṣe alátìlẹyìn yìí pé n tá a gbé kalẹ̀ bóò ni ò ṣe ní parẹ́ àká dúpẹ́ o mo sì dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín mo tún ọpẹ́ dá àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá yín nígbà kankan àmín. tó ẹ wá kó àbọ̀ ṣé àgbàgbé pé ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ìjàyè ìlà tí ń bá bọ̀ tó ṣe wípé apá kẹrìndínlógún òní aṣọ lánàá tá a bá gbàgbé mo ní nínú oṣù kẹfà ọdún 1861 oṣù kẹfà ọdún 1861 ní Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí jáde láyé lẹ́yìn tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí olórí ogun rẹ̀ tó ṣẹ́kù Abógunrin tó lọ ṣe ètò sísin òkú rẹ̀ pẹ̀lú ẹrú méjì ní bòńkẹ́lẹ́ sábà pé kí ni o kí wọ́n bá gbé orí rẹ̀ lọ fún Aláàfin Adélù gẹ́gẹ́ bí ìlànà ẹnikẹ́ni tó bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn á máa gbé orí wọn lọ fún Aláàfin ṣé àgbàgbé pé mo mẹ́nu bà á lánàá. tá a bá gbàgbé mo sì ṣàlàyé fún wa pé àlọ́ lásán ni pé Ààrẹ Kúrúnmí wọlẹ̀ wọ́n máa fi pa àwọn alágbára lé nílẹ̀ Yorùbá ni o kò sẹ́nì kankan tí ń wọlẹ̀ o èyàn dòdò èyàn di igi àpọ́nlé wọ́n máa fi pa àwọn alágbára lé ni tá a bá ní ọba wọ àjà ẹni tá à ń pè lájà ní sílìn ṣé ọba kó sínú sílìn ni wọ́n máa fi pa àwọn alágbára wọ́n yìí sọ pé alágbára kú wọ́n là lágbára wọlẹ̀ wọ́n yìí sọ pé ọba kú wọ́n lọ́ba wọ àjà tá bá ní ẹnìkan wọ ọlẹ̀ wọ́n sọ fún wa pé ó ti dágbére fáyà sì ti sínú olẹ̀ torí náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ ibi tí wọ́n sin Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí sí wọ́n sì gbé orí rẹ̀ wọ́n lọ gbé fún Aláàfin Adélù gẹ́gẹ́ bí ìlànà mo ṣàlàyé rẹ̀ dáadáa fún wa lánàá tá a bá gbàgbé bákan náà mo sì mẹ́nu bàyí pé irọ́ ńlá ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí aṣọ ogun rẹ̀ tẹ́nìkan máa ń sọ tí ń pa àlọ́ tó lòun sọ ìtàn yìí pé ojú ọ̀run ní ti máa ń gbà Ààrẹ Ọ̀nà Kakanfò kákẹ́ wọ aṣọ ogun o bẹ́ẹ̀ ni wọ́n èmú idà ọ̀bẹ ọ̀kọ̀ ìbọn wọ́n èmú lọ́wọ́ lẹ́yìn ọ̀pá ẹ̀rí là ń pè tá ń pè lọ́pàá Ààrẹ Ọ̀nà Kakanfò onìkan ni awọ ni wọ́n sàmọ́dì awọ náà wọ́n sì wọ̀ irun wọ́n máa ń fa orí tán ni àmọ́ níbi ìpàkọ́ wọn wọ́n wàá dóṣù rẹ̀ wọ́n wàá dì ìyẹ́ ayé kò tọ́ ni wọ́n fi parí ẹ̀ yóò sì máa kàn wọ́n ní ògóró ẹ̀yìn yóò máa kàn wọ́n lógóró ẹ̀yìn torí náà ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fi dúdú bò wá lójú ọjọ́ sì ń bọ̀ tí wàá sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo kí ọ káàbọ̀ Arẹwà Olúyẹmísí pẹ̀lú Dọ̀tun Fámákin
ṣé àgbàgbé pé mo dárò Ààrẹ Kúrúnmí lánàá yìí pé ilẹ̀ Yorùbá lásìkò rẹ̀ a pàdánù ẹni ńlá akíkanjú alágbára olówó ọlọ́rọ̀ ẹni pàtàkì tó ṣe yí pé ó kó ògo tiẹ̀ bá ilẹ̀ Yorùbá ó sì nípa tó ṣe pé dòní olónìí títí láéláé tá a bá ń sọ nínú ìtàn ilẹ̀ Yorùbá orúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kò lè parẹ́ ó bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa ó sì kúkú ẹ̀ṣọ́ ó kúkú ẹ̀ṣọ́ ó kú ikú ẹ̀ṣọ́ kò bógun lọ ó kú ni o àmọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọgbẹ́ ọkàn ló pa àmọ́ kò kú sójú ogun. tó ẹ wá kó àbọ̀ sí apá kẹtàdínlógún ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí mo sì wá dúpẹ́ òní láàfin ẹnu nǹkan ńlá láàfin gúnlẹ̀ àmọ́ ní ọ̀la lágbára Ọlọ́run ìyànnànà ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ogun tá a ti sọ pátá látòkè délẹ̀ àtàwọn nǹkan tó yẹ ká mọ̀ ńlá ṣètàlálejò mi lọ́la òun náà ni ẹni pàtàkì olóyè Adéwálé Ìbíkúnlé tó ń ṣe àrọ́mọdọ́mọ Balógun Ìbíkúnlé Olókè alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ Àgbàlá Ìbíkúnlé joko ẹlòmíì lọ ẹni tó ja ogun tó rẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tó gbogbo èèyàn sì ti fojú sí pé lẹ́yìn ìgbà tá Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí lọ Balógun Ìbíkúnlé Ìbàdàn ó ló yẹ kó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ní pé ìran ẹ̀ṣọ́ ni òun náà bí Ààrẹ Kúrúnmí náà ṣe jẹ́ ẹ̀ṣọ́. lánàá mo wí fún wa o mo nígbà tí àwọn ará Abẹ́òkúta rí wípé Reverend Mani àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó míì wọ́n gbéra wọ́n kúò ní ìlú Ìjàyè kò sí ṣíṣe o kò sáìṣe àwọn náà fi Ìjàyè lẹ̀ àmọ́ kí wọ́n tó kú èfó odidi ọdún kan ogun sì tún lọ náà tí Ìbàdàn ò rí Ìjàyè kó lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kábàá lè mọ̀ pé àwọn akọni sì tún bẹ ní ìlú Ìjàyè àwọn Ẹ̀gbá sì tún dúró tì wọ́n àmọ́ ńgbà tí wọ́n rí i pé agbára wọn ò gbé mọ́ tí Ọ̀tún Balógun Ògúnmọ́lá àti òsì Balógun Ọ̀ṣúndínà tí ṣe bàbá páńpá tó lọ sẹ́nà mọ́ wọn gbogbo wọn sá lọ àmọ́ ogun Ìjàyè ló wá parí ó wá kù ogun ìrànró ibi kírítì kan ti wá bẹ̀rẹ̀ ní. a rí i pé ní ogun ńlá yìí àwọn ìlú kan ń ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn tí ò yẹ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn àwọn ìlú kan ń ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí ò yẹ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ìlú tí ń ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn tí ò yẹ kó ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn lójú àwọn akẹgbẹ́ rẹ̀ àwọn alámúlégbè rẹ̀ òun ni àwọn Rẹ́mọ tí Àkárìgbò Rẹ́mọ sì dúró gbagbagba lẹ́yìn Ìbàdàn tí Balógun Kẹ́rẹ́ ìpara tó náà dúró lẹ́yìn Ìbàdàn àmọ́ bàbá wa Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde wọ́n rí gẹ́gẹ́ bí ìgbàbọ̀dè àti àwọn Ẹ̀gbá tí àwọn ará Rẹ́mọ sì ń dóye wọn yí pé Ìbàdàn lóníbàárà àwọn o gbogbo táwọn bá ti rà láti Èkó Ìbàdàn ni wàá rà á lọ́dọ̀ àwọn torí náà o àwọn ò dúró ti oníbàárà àwọn pẹ̀lú o ṣé wọ́n gbàgbé pé nígbà ayé Lákanlẹ̀ olóore àwọn nìbàdàn o nígbà tí Ẹ̀gbá fẹ́ kó àwọn tí Lákanlẹ̀ wá tó ṣẹ́gun tó lé àwọn Ẹ̀gbá ṣe ti gbàgbé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ti wá rí nílùú Àwáyè náà ó yẹ kí Àwáyè ó ṣe àtìlẹ́yìn fún Ìbàdàn sábà pé ogun ọba ní Ìbàdàn lọ àmọ́ kàkà bẹ́ẹ̀ Àwáyè náà ṣe àtìlẹ́yìn ńlá fún Ìjàyè pẹ̀lú àwíjàyè pé àgbẹ̀ làwọn o kò sì sí ìlú míì tí ń ra nǹkan oko àwọn ju Ìjàyè Kúrúnmí lọ o nítorí ìdí èyí Ìjàyè wọ́n sì dúró títí tí Ìjàyè fi tú iná ni wọ́n dúró gbágbá lẹ́yìn Ìjàyè wọn ò sì fi pamọ́ wọn ò ṣe lábẹ́nú wọ́n jóyè wọn pé tí Ìjàyè làwọn ń ṣe nígbà ogun Ìjàyè wá parí tán tí àwọn ológun Ìbàdàn wọ inú Ìjàyè Ìbíkúnlé múlé Ògúnmọ́lá gbogbo wọn múlé ó di wípé wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àṣà nílẹ̀ Yorùbá níwọ̀n ìgbà tí wọn ò finá sí i wọ́n wá rántí wípé ìlú Àwáyè ó ń ṣe àtìlẹ́yìn ńlá fún Ààrẹ Kúrúnmí ó wá yẹ káwọn ọkọ̀ lọ́gbọ́n Ògúnmọ́lá wá wò yí pé ọ̀dà o á kọ́ wọn lọ́gbọ́n ẹjẹ́ ń lọ kọ́ wọn lọ́gbọ́n ṣé ẹ ti gbàgbé pé Ògúnmọ́lá lè lọ sọ́nà ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ nígbà tó lọ sí Ẹ̀rìn ṣùgbọ́n lásìkò tá à ń sọ
sọ yìí ọsẹ láti ṣe àwọn ará Abẹ́òkúta tẹ́ ń wá ogun. Olúbọ́nà Ògúnbọ́nà tí ń ṣe balógun Òkìjà tí wọ́n fi sí olókè méjì ó ti bá ogun lọ. Kìí ṣe pé wọ́n pa o, àárẹ̀ ọlọ́jọ́ àwọn èèyàn ní ó dàgbà pé àárẹ̀ àgbà ló mú un tó fi kú. Eléyìí wá ń túmọ̀ sí pé gbogbo àwọn àgbà tí wọ́n ní táwọn bá padà dé àwọn ò gbọ́dọ̀ bá sókẹ́nu. Kò sí kankan nu gbogbo àwọn àgbààgbà tó légun Abẹ́òkúta lọ tó padà láàyè ká lè mọ bógun ṣe burú tó. Ìmíì ni Ìbàdàn tó ń pèrò yìí, ìmíì náà ni láti àgọ́gun náà ni àwọn Abẹ́òkúta náà ti ń pa ẹ̀rù míì pé bá a ṣe ń kú ìtọ́ ọjà jẹ wáyé àní gba Abẹ́òkúta lọ àní gbalé lọ. Àwọn Rẹ́mọ dáràn. Báyìí ni nǹkan ṣe rí tí Ògúnmọ́lá àti Ọ̀ṣúndínà Òsì, Ògúnmọ́lá tí ń ṣe Ọ̀tún Balógun àti Ọ̀ṣúndínà Òsì Balógun Ìbàdàn tí wọ́n ṣe gbéra tí wọ́n gbọ̀nà Àwáyè lọ. Kí ni wọ́n fẹ́ lọ ṣe, kí lójú wọn rí lọ́hùn? Sọ́jà jẹ wọ́n lọ àbáwọn wọn jọjà. Àmọ́ nígbà táwọn aláìjà yóò fi kú ológun kò sóni míì tí wọ́n ń kọ ẹni wípé olùgbèjà ló fọ́gun. Ìwílà kò gbọ́dọ̀ wí olùgbèjà ló fọ́gun pé àwọn ará Abẹ́òkúta àwọn ni wọ́n jẹ́ kó gbọ́n fọ́ fáwọn pé ìwí làwọn ò lè wí. Ṣé àgbàgbé pé ní ọjọ́ tí àwọn Abẹ́òkúta kọ́kọ́ dé ogun tí ààrẹ Kúrúnmí kìlọ̀ fún pé ẹ má lọ bá Ìbàdàn tí ẹ lọ kojú Ìbàdàn, ìní ọjà jẹ Abẹ́òkúta. Èyí ló fún Ìbàdàn lókun yìí pé àti Kúrúnmí àti Abẹ́òkúta àti gbogbo Ẹ̀gbá àti Kúrúnmí bẹ́ẹ̀ pa wọ́n pọ̀ wọn ò tó kan. Ìdínú ààrẹ Kúrúnmí kìlọ̀ fún wọn wípé ẹ jẹ́ kí Ìbàdàn wá bá wa ni, ẹ má lọ bá Ìbàdàn torí pé bá fi lè yí ẹ̀yìn padà Ìbàdàn ní kinní kan tí ẹnikẹ́ni bá fi lè yí ẹ̀yìn padà sí Ìbàdàn àlépa ní Ìbàdàn ó léèyàn torí wípé Ìbàdàn mọ bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́ ogun kù lẹ́yìn olúkọ̀ọ̀kan ló ní ètò ogun. Eléyìí náà sì ní Abẹ́òkúta sọ dáadáa lára Ìbàdàn mọ́ ń bọ̀ ńbẹ̀. Àmọ́ àwọn àgbà wa sọ kinní kan tó wá bà mí lẹ́rù nípa ogun Ìjàyè. Wọ́n ní Balógun Ọ̀tún Balógun Ògúnmọ́lá nígbà ogun yìí ti bẹ̀rẹ̀ ó ní wọ́n hun apẹ̀rẹ̀ kí apẹ̀rẹ̀ yìí kó ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 5 sí 6. Ó wá ní àwọn ẹrú ni o, àwọn ẹrú tí ń jagun ó ní kí wọ́n máa mú fìlà ẹnì kọ̀ọ̀kan wọn láwọn ẹrú tí ń jagun kí wọ́n máa mú fìlà wọn kí wọ́n máa jù ú bẹ́ẹ̀ pé òun fẹ́ mọ ní fìlà ẹrú kọ̀ọ̀kan tó bá kú sógun ni o, òun fẹ́ mọ iye ẹrú kọ̀ọ̀kan kìí ṣe àwọn ọmọ ìlú Ìbàdàn o, láwọn ẹrú kìí ṣe àwọn ìlú míì tó wá darapọ̀ mọ́ láwọn ìlú àmọ́ náà o, òun fẹ́ fi mọ òǹkà iye àwọn ẹrú tó bá kú lógun nígbà wọn ò fi parí ogun Ìjàyè. Ẹgbẹ̀sán ìní fìlà tí wọ́n kà tí wọ́n rí sàmì àmọye míì tí wọn ò ní rí sà o, tí wọ́n rí sàjọ nínú àwọn ẹrú tí ń jagun tó jẹ́ ti Ògúnmọ́lá 1,000 léyìí tó túmọ̀ sí pé 1,800 ni àwọn ẹrú lásán ká tó wá sọ ti àwọn ọmọlúàbí tí ń jagun lẹ́yìn Ògúnmọ́lá, ká tó wá sọ ti àwọn olóyè kọ̀ọ̀kan, ká tó wá sọ káàkiri ká wá wo yadúrà àwọn olóyè tó wá ogun. Ìdínú nígbà tí ogun Ìjàyè le àwọn ará Ìjàyè kò sórin méjì tẹ́ ń kọ́ bú Ògúnmọ́lá ní wípé Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run, Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run, Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run. Wọ́n ń sọ eré láti bànújẹ́ kìí ṣe pé Ògúnmọ́lá ò bímọ o, Ògúnmọ́lá bímọ 3, ó bí ọmọ 3, ọkùnrin 2 obìnrin 1. Ọmọ́sásì lórúkọ obìnrin o, Ọmọ́sá làwọn ará Ìjẹ̀bú máa ń pè ní àjẹ́bìnrin. Ó bímọ o, ó bí Ìlọ̀rí ó sì bí Ọ̀ṣun. Ìlọ̀rí àti Ọ̀ṣun ni àwòkọ àwọn ọmọ rẹ̀ ọkùnrin. Torí náà o tẹ́ ẹ bá gbọ́ nínú tẹ̀tẹ̀ máa sọ pé Ògúnmọ́lá ò bímọ àlọ́ ni o, Ògúnmọ́lá ó bímọ o, ó bímọ ó bímọ.
mọ́ wa olórí ètò ìtàn Yorùbá ni a pe ètò pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas àti gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. èyí tẹ̀tẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀ ẹ má bá wa fi ṣọwọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kọ́ba lè jẹ́ ìtì gbogbo wa ọjọ́ mọ́ jẹ àǹfààní rẹ̀. bákan náà ni apá kìíní dé apá kẹrìndínlógún tá a ṣe lánàá ó ti wà lórí YouTube ìtàn Yorùbá bàbá lórí YouTube ìtàn Yorùbá á bá níbẹ̀ apá kìíní dé apá kẹrìndínlógún ó wà lórí YouTube ìtàn Yorùbá bàbá ti lọ tẹ ìtàn Ààrẹ Kúrúnmí Ìjàyè ọ́díò náà sì bẹ́ẹ̀ òyìn tá a ṣe ní ìlú Ìlọrin ní Sobi FM nílùú Ìlọrin á bá ń bẹ̀ a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn míì tá a ti sọ náà lórí YouTube ìtàn Yorùbá pẹ̀lú gbogbo àwọn èyí tá a ti ṣe náà lẹ́yìn àmọ́rí lórí Facebook ìtàn Yorùbá tẹ́ ti ń wò mí lọ́wọ́ yìí náà pẹ̀lú ògbọ́nà tó bá tó àsìkò tó bá yá bá a ṣe ń ṣe lórí Facebook náà láìmọ̀ rí wò kedere ní orí YouTube náà pẹ̀lú ògbọ́nà iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí rẹ̀. bákan náà ẹ̀yin náà ẹ sì lè darapọ̀ mọ́ wa nípa ṣíṣe alátìlẹyìn fún ètò yìí ẹ jẹ́ ká pè mí lẹ́yìn ètò gbogbo apá kìíní dé apá kẹtàdínlógún àwọn kan ni wọ́n ṣe alátìlẹyìn tí wọ́n fi owó sílẹ̀ wípé bó lójú òṣè ní tiwa ẹ jẹ́ ká pè wá ẹ á rí i pé owó ìdákọ̀mu ni la fi ń ṣe tàbá ṣe o àṣẹ fún Lájí Abbas o àṣẹ fún gbogbo ìran Yorùbá láti jẹ́ ká dá ojúlówó ìtàn mọ̀ ká sì dá etí ń ṣe òdodo ọ̀rọ̀ mọ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo ti ṣiṣẹ́ lọ́wọ́ nípa ìtàn Ògèdèngbé agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà àti Fábùnmi Òkèmẹ̀sí pẹ̀lú ògo Ọlọ́run tá a bá ti parí eléyìí tá à ń ṣe tá a sì sinmi ráńpẹ́ lágbára Ọlọ́run ìtàn Ògèdèngbé agbógungbòrò máa lọ sí ìlú Iléṣà o ní ilé olókìkí alágbára Ògèdèngbé agbógungbòrò gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ tó ṣe pé Ìbàdàn ló ti kọ́ iṣẹ́ ogun o àmọ́ olè lọ́wọ́ àpàwá yí Ìbàdàn lágbòdà ẹ pé gulegule yín ń pọ̀ gulegule yín ń pọ̀ kí ló tiẹ̀ fa ta lọ́sọpá ò ní bàbá ábà àní bàbá agbógungbòrò bàbá wa Fábùnmi Òkèmẹ̀sí lọ́dárin ẹ gbọ́ nǹkan kódà ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá mi Ọwá Oyè Òkèmẹ̀sí ọba Michael Gbádébọ̀ Adédèjì Ọwá Oyè Òkèmẹ̀sí mo sí fìlà forí adé o ọba aládé sẹ́sẹ́ fún ẹ gbọ́ nǹkan tẹ́lẹ̀ tí ì gbọ́. tó o ṣe àgbàgbé pé mo ní Ìbàdàn fẹ́ rán oró àti rí àdúrà ẹ̀mí tó ti ṣòfò tẹ́lẹ̀ ǹjẹ́ tó yẹ ká tún wá máa bárú ogun bẹ́ẹ̀ lọ. báyìí ni Ìbàdàn ṣe gbéra o tí ń gba ìlú Àwáyè lọ ṣẹwárí ìlú Àwáyè táwa ń wí ìlú yìí jẹ́ ìlú kan tó rẹwà níjọ́un kódà àwọn òyìnbó tó wá sílẹ̀ Yorùbá wọ́n ròyìn bí ìlú yìí ṣe rẹwà tó torí pé òkè yípo ẹsẹ̀ òkè ni wọ́n wá tẹ̀ sí ìlú yìí rẹwà púpọ̀ ó dùn mí o tó pé èyí láyé nígbà náà tí ìbá ya àwòrán rẹ̀ torí pé bí mo ṣe fojú ya àwòrán tí àwọn òyìnbó ṣàlàyé fún wa àtàwọn táwọn ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa nípa ìlú Àwáyè nígbà náà ó jọ ìwà pé ìlú tó rẹwà dáadáa ni ó dàbí ìgbà táwọn òyìnbó wá sí Iléṣà ni wọ́n ní tọ́jú àwọn lójú ni pé ńgbà táwọn òyìnbó dé wọ́n láwọn ò rí ìgbẹ́ àbí imí ẹran láàrin ìlú Iléṣà wípé wọ́n tò gbogbo ẹ̀ létòlétò ó ní ọ̀ya àwọn lójú pé àwọn ti ń lọ káàkiri àwọn dé wọ́n kọ́ ọ́lẹ̀ ní o pé àwọn ò rí ìlú tó ní ìmọ́tótó bíi Iléṣà yìí níjọ́ táwọn ti ń rìn káàkiri kábàá lè mọ̀ pé ìmọ́tótó ó jẹ́ nǹkan pàtàkì nínú àṣà àwọn ọmọ aládé àwọn ọmọ Odùduwà ó jẹ́ nǹkan pàtàkì. ṣùgbọ́n Balógun Ìbíkúnlé wá dárò yìí pé ọ̀dà o àṣìpà kéré ìwọ ni kó wá lọ sí Àwáyè pẹ̀lú àwọn ológunyè tó kù kó wá kó òun àti Ògúnmọ́lá ní àgọ́gun. báyìí ni àṣìpà kéré o ló ṣe gbéra tó sì gba ìlú Àwáyè lọ. àṣìpà kéré yìí ó náà pàdé Balógun nìbàdàn ilé rẹ̀ ń bẹ ní ìta mẹ́rin ní ìlú Ìbàdàn mo kí ọ Alhaji Moshood Gbọ́lágadé Akéré mọ́gàjà ilé Akéré ti tàbẹ̀rẹ̀ ilẹ̀ Ìbàdàn tó fi dé ilé Arúná ní Fìdítì mo kí ọ òtórí ogun dá irùngbọ̀n sí yọ̀tọ̀mí mo kí ọ bàbá mi mọ́gàjà Akéré lára àwọn alátìlẹyìn wa tí mo jójó tì wá lọ́jọ́ tó ti pẹ́ nù. gẹ́gẹ́ bí tí àwọn àgbà sọ fún wa àwọn ará ìlú Àwáyè wọn ò mọ ìbọn ta wọn tẹ̀ ni wọn ò ní ìbọn àmọ́ béèyàn bá ní orí òun burú tó bá lọ sí ìlú Àwáyè yóò fara kásá ọkọ̀ àti ọfà oró wọ́n mọ ọfà oró ṣe o
wọ́n mọ ọfà bíi tilé bí òkú náà ni tí eléèpo ti gba tiẹ̀ ǹjẹ́ Akéré ló ní gba tiẹ̀ ń bẹ̀ nígbà tí Akéré ti mọ̀ yìí pé ibi tó ń lọ yìí ọlọ́fọ̀ òro ni wọ́n ọ̀sọ̀ ṣe nígbà tó dé ìlú Àwáyè ó di pé ìjà bẹ̀rẹ̀ títí fún odidi oṣù méje eégún jọ tó eégún ni àmọ́ nígbà tí àṣìpa Akéré bẹ́ẹ̀ yóò kú Akéré rí i pé àwọn kìíní ọmọ níjà wa ọwọ́ ni wọ́n dòyìká ìlú Àwáyè nígbà wọ́n dòyìká ìlú yìí wọn ò lè ráyè bọ́ sínú oko iṣẹ́ àgbẹ̀ wọ́n sì ní nǹkan èrè oko ó ní pé wọ́n jẹ oúnjẹ tí wọ́n ní nílùú wọ́n jẹ tán bámú nígbà bí bẹ́ẹ̀ sí ní fẹ́ sọkọ fún wọn àwọn kan nínú àwọn àgbàlagbà tó jẹ́ akọni nínú wọn báyìí ni wọ́n ṣe jáde o tí wọ́n sì pera wọn jọ pé tó ẹ wá a ti mọ̀ pé gbogbo fẹ́ kó wa ṣùgbọ́n gbogbo ọba kó kinní kan ní ọ̀tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ọ̀dà o ẹ jẹ́ káwa náà fakọyọ báyìí wọ́n ṣe kóra wọn jọ tẹ́ tàmọ́ra tójú wọn ò ṣeé wò orin kan máa ń bẹ nílẹ̀ Yorùbá tí ogun bá fẹ́ jẹ ìlú kan tàbí ọjà bá fẹ́ jẹ ìlú kan tí àwọn akọni bá ti dì mọ́ra tán tójú wọn ò ṣeé wò wọ́n wá bẹ̀rẹ̀ orin yìí oyin sù oyin sù oyin lọ oyin apọ́n rorororo oyin sù oyin lọ oyin apọ́n rorororo oyin sù bẹ́ẹ̀ wọ́n mọ̀ mírí pẹ̀lú ìbọn apẹ́ wọn níbọn lọ́wọ́ apẹ́ ọ̀fà ni apẹ́ àdá wọn ní lọ́wọ́ oyin sù oyin lọ oyin apọ́n rorororo oyin sù oyin lọ oyin apọ́n rorororo kò sí ogun náà kò sí ẹni náà bó ṣe lóun láyà tó kéèyàn jẹ́ pípọ̀ òun lálágbára ayé kò gbọ́dọ̀ dúró dè wọ́n torí wípé tí wọ́n bá mú yàn bó ṣe ẹyin ni o bó ṣe ọ̀bẹ ni o wọn ò láwọn ò ní kú o àmọ́ gbogbo tí wọ́n bá rí olórí ogun ọ̀bà lọ nígbà tí àṣepa bẹ́ẹ̀ òkú Akéré gbọ́ ó fẹ̀ nílẹ̀ àárín ogun Ìbàdàn wọn là kọjá tí kankan wọn ò sì dín kábàá lè mọ̀ pé nǹkan bẹ nílẹ̀ Yorùbá àárín gbogbo ogun Ìbàdàn ni wọ́n là kọjá tó ṣe yí pé kò sẹ́tọ́jẹ́ dúró de irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o oyin sù oyin lọ oyin apọ́n rorororo tó o bá táwé wá táwé pẹ́ láyé ogun tó o bá gbọ́dọ̀ orí bẹ́ẹ̀ kó o kọ́ ọmọ ogun rẹ jìnnà báyìí ni àwọn ará Àwáyè ṣe kúrò tí wọ́n sá kúrò wọ́n sì lọ sí ibì kan tá à ń pè ní etí òkè Adó tí odò kan bẹ́ẹ̀ wọ́n sì lọ tẹ ìlú míì síbẹ̀ ìlú tẹ́ wọ́n àgbà wá tẹ̀ lọ́wọ́ di Adó Àwáyè lónìí ìtàn pọ̀ àní ìtàn pọ̀ nílẹ̀ Yorùbá ìdílé tẹ́ fi ń gbọ́ Adó Àwáyè lónìí o torí pé ibi tí wọ́n àgbà lọ nígbà wọ́n kọrin oyin sù oyin lọ oyin apọ́n rorororo bó ṣe nínú kí ló tó wá ṣẹlẹ̀ lágọ̀ọ́gùn Ìbàdàn nígbà tí ọ̀rọ̀ rí báyìí mò ń bọ̀. kò sí nǹkan míì tó jẹ́ kí n máa mú ọ̀rọ̀ wá kí n sì máa farabalẹ̀ gbé ìtàn kalẹ̀ ní wípé kábàá lè mọ báwọn baba ńlá wa ṣe lọ́lá tó nígbà jọ̀hún kábàá lè mọ báwọn baba ńlá wa ṣe lọ́lá tó yàtọ̀ sí àwọn àlọ́ àti àwọn ìtàn àròsọ táwọn èèyàn máa ń pa nípa àwọn baba wa kò sí o mo sọ mo ní mo dé lódì mọ́lẹ̀ mo dé láti wá tanná ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ tí àwọn èèyàn máa ń pa ní ilẹ̀ Yorùbá pàápàá lórí ìtàn àwọn baba ńlá wa nígbà wá rí báyìí àwọn Abẹ́òkúta sì lọ àwọn Abẹ́òkúta wá padà lé ọ̀pọ̀lọpọ̀ lórí ogun wọn ti kú wọn ti wá yan àwọn akọni àwọn tó wá wà nù wọn àwọn ọ̀dọ́ ni tó ṣe yí pé ojú wọn ti rí ìrírí ojú wọn ni àwọn akọni àwọn bàbá wọn ló ti ń ṣubú lójú ogun báyìí ni wọ́n ṣe wá gbéra tí wọ́n sì gba ọ̀nà Rẹ́mọ lọ ìpè tó a kìlọ̀ fún yín ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ nílẹ̀ Rẹ́mọ tí ń kó àwọn ìlú díẹ̀. gẹ́gẹ́ bíi tí àwọn àgbòpìtẹ́ sọ wọ́n ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 1861 1912 1862 ìní Abẹ́òkúta kó má kú tẹ́sì gbé ogun dé Òdè lẹ́yìn ìgbà náà wọ́n kó Ògèrè títí wọ́n á fi wá lọ dúró ti ìlú Ìparà ìpètò àwọn ó kó Ìparà torí pé Ìpẹ̀rù gangan wọ́n lọ láti lọ kọ́ Balógun Kẹ̀hẹ́rẹ́ lọ́gbọ́n nígbà tí apá àwọn Rẹ́mọ rí pé agbára àwọn ò gbé wọ́n wá ránṣẹ́ sí Ìbàdàn
lásìkò yìí wàhálà ti wá ṣẹlẹ̀ ní àgọ́gun Ìbàdàn ajagun aṣẹ́gun ká dúpẹ́ lọ́wọ́ orí ká dúpẹ́ lọ́wọ́ òsàlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ká bọ Ògún tí ń ṣe olórí ogun ká bọ Ọ̀rànmíyàn tó ní ọ̀pá Ògún Ìbàdàn. wọ́n gbé ajá jáde wọ́n fokùn sí lọ́rùn wọ́n fokùn sí lẹ́sẹ̀ wọ́n fà ọ́ náà tàntàntàn àdá tí wọ́n gbé pé kí wọ́n fi bẹ́ ajá sí méjì. Balógun Ìbíkúnlé tó ń pàṣẹ ó wà níwájú àdá ta bá Balógun Ìbíkúnlé o ó sì bá ní itan. ojú ọgbẹ́ yìí jì púpọ̀ ìmọ̀ fi ń sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni tó ti kú lójú ogun ìṣẹ́wọ̀n láyé ta. Balógun Ìbíkúnlé tún ni àdámúlẹ́sẹ̀ yìí ó ṣé kò lókìgbẹ́ bẹ́ẹ̀dá so tíà tó so òǹdè tó so ìfúnpá yóò fàyè ilẹ̀ níjọ́ kan ni ogun lọ́lọ́jọ́ kan pọ́njú ọlọ́run ọba lọ́lọ́jọ́ gbogbo tó ọlọ́run orí mi o tí n bá da nǹkan kan pọ̀ mọ́ ìjọba bá jáde láyé ni kírísítàsì ni ó tú torí pé ilé ayé ò jẹ́ nǹkan kan inú bí mo fẹ́ wọ̀sùn ibẹ̀ ló jọ mí lójú ibẹ̀ ló jọ mí lójú àdámọ́ Balógun Ìbíkúnlé o ojú ọgbẹ́ yìí jìn débi wípé ó lágbára púpọ̀ ó ní láti wá dúró kí àwọn akọni rẹ̀ ó fi lè dé nígbà tí Asípa Akérèdé pẹ̀lú òun àti Ògúnmọ́lá báyìí ni wọ́n ṣe gbéra o torí wípé kí wọ́n tó kúrò lágọ̀ọ́ ogun tí wọ́n jà kẹ́yìn Ọ̀ṣúndínà tí ṣe bàbá Páńpá Òsì Balógun tó tẹ̀lé Ògúnmọ́lá ìbọn bá ní orúnkún ní ojú ogun àmọ́ ó mú àgọ́gun lọ́wọ́ ó mú ogun lọ́wọ́ títí tílẹ̀ fi ṣú tẹ́ fi ja ogun tílẹ̀ fi ṣú lọ́jọ́ náà nígbà padà dé àgọ́gun wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀ ojú ọgbẹ́ náà lọ pa torí pé ìbọn ẹ̀rẹ́ ni Ṣọ̀ṣúndínà náà ò ní ayẹta ìmọ̀mọ́ bí sọdẹ́ máa ń ṣe eré àwọn sinimá ńlẹ̀ Yorùbá wọ́n wàá máa pọ̀fọ̀ wọ́n èé pọ̀fọ̀ lójú ogun àìnílàákàyè ní dà yín láàmú wọ́n èé pọ̀fọ̀ lójú ogun ẹgọ̀ bí àwọn gómìnà ilẹ̀ Yorùbá ẹgọ̀ bí gómìnà Èkó ẹgọ̀ bí àwọn gómìnà wa ilẹ̀ Yorùbá nígbà téèyàn bá gbé mọ́tò Ògùn ìpínlẹ̀ Ògùn tó gba nọ́mbà ìpínlẹ̀ Ògùn tó gba nọ́mbà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gba nọ́mbà ìpínlẹ̀ Ọ̀ṣun Èkìtì Oǹdó ni Kwara ni Kogi ni tó wá dé Ọ̀ṣun ni tó wá dé ìpínlẹ̀ Èkó tẹ wá ń dà láàmú pé nọ́mbà yìí ò lè wọbì kankan sẹ́rí kórìí yìí ti dàrú ẹ ti ya wèrè ní Amẹ́ríkà plate number ti Amẹ́ríkà èyí yóò gbé wọ Canada yóò gbé padà orílẹ̀-èdè míì sórílẹ̀-èdè nu o nílùú kan náà yìí ìjọba àpapọ̀ ẹ̀sìn ń wò rẹ ẹjọ́ ya wèrè pọ̀ ẹ máa dààmú àwọn èèyàn ẹ bá ti wá gba nọ́mbà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì àwa jàlejò lẹ́kọ̀ọ́ àbí káwọn ará Ìbàdàn àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ kíní káwọn náà wá máa ṣe bẹ́ẹ̀ sẹ́mẹ́tò kẹ́kọ̀ọ́ wọ ṣé yóò kọjá wọ ìpínlẹ̀ Ògùn mọ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà ńláńlá agbẹjọ́rò ńlá ẹ sì ń wòran àti ajàfẹ́tọ̀ ẹnìmọ̀nìyàn ilé ìgbìmọ̀ asòfin ẹ sì rí nǹkan kan ṣe sí i ó ń jẹ́ nǹkan ìtìjú àti ìdójútì pátá gbáà torí náà o Ọ̀ṣúndínà Òsì Balógun ilẹ̀ Ìbàdàn tí ń ṣe bàbá Páńpá ó jáde láyé lágọ̀ọ́gun o wọ́n sì gbé òkú rẹ̀ mára àwọn tí wọ́n gbé sọ́wọ́ tí wọ́n lọ ibi tí wọ́n sì wọ́n lọ́jọ́ sí ní Ọ̀jọ́ kí wọ́n tó gbé wọn wọ ìgboro Ìbàdàn padà lẹ́yìn ogun torí gbogbo àwọn tó bá lọ sógun tó bá kú wọn ò gbọdọ̀ tí ì gbé òkú wọn wọ ìlú àtìgbà tó gún bá tó parí. báyìí ni Balógun Ìbíkúnlé ní wọ́n ṣe gbéra o wípé àwọn fẹ́ lọ gbèjà àwọn onírànlọ́wọ́ àwọn fẹ́ lọ gbèjà wọn ṣùgbọ́n ẹnìkan wà ń bẹ o à ń pè ní àjíà baálẹ̀ Àbáyọ̀mí ọwọ́ á pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá o ìpẹ́rù tá a fẹ́ lọ yìí kò sí nǹkan èrè oko ń bẹ táwọn ọmọ jẹ ẹ jẹ́ ká gba Ìbàdàn lọ táwọn bá pèrò nìbàdàn àwọn wàá gbabẹ̀ bọ́ sí ìpẹ́rù yóò jẹ́ pé àtìlé làwọn ti gbà wọ́n lè ní nǹkan ogun tọ́jà bá fẹ́ jẹ àwọn ò lè rí ọ̀nà ilé padà sí àmọ́ táwọn bá gba ọ̀nà Ìjàyè yìí lọ yóò jìnnà sí ọ̀nà ilé o wọ́n ní rárá pé àárò ilé ìlò ń ṣe àjẹ́ Àbáyọ̀mí wípé àwọn ọ̀lọ́ ni torí pé ogun ọ̀gbọ́dọ̀ kó ìpẹ́rù torí pé ìpẹ́rù ṣe àtìlẹ́yìn fún wọn àwọn àgbàmókè o ààrẹ Bọ́ba Gúnwà Al-Maruf ọ̀káàbọ̀ bẹ́ẹ̀ kan náà mo sì kí ọ Adéníyì Sẹ̀míù Abíọ́dún mo kí wọ́n náà kú àbọ̀
wọ́n ní tá a bá ní ká ṣe bẹ́ẹ̀ Ẹ̀gbá ó ti fi ogun kó Ìpẹ́rù wọ́n sì gba orílẹ̀ Rẹ́mọ. ẹgbẹ́ ìjà wo nǹkan ẹni táwọn kan dì í mú tágbàwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wádìí sọ wípé Rẹ́mọ dúró Ìjẹ̀bú dúró àwọn kan ní Rẹ́mọ o abẹ́ Ìjẹ̀bú náà ni ó wà odidi ọ̀rọ̀ bòmí ìwádìí ìjìnlẹ̀ nu lọ́jọ́ iwájú. pẹ̀lú ọgbẹ́ láti Balógun Òmíkúnlé gbà yìí ó gbéra o ó kọjá sí ọ̀nà ilẹ̀ Rẹ́mọ. nígbà tí ogun Ìbàdàn dé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣe bí ìṣe wọn o wọ́n gba Mákù padà wọ́n gba Òde padà wọ́n gba Ògèrè padà títí tẹ́ fi wá lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n dé Ìpẹ́rù ó wá di onípẹ̀kílakura wa àwọn àti Ẹ̀gbá ṣóńṣó méjì tó fojú kanra wọn gbogbo ìlú tí àwọn Ẹ̀gbá ti gbà ní Rẹ́mọ Ìbàdàn bá Rẹ́mọ gbà padà débi pé Ẹ̀gbá àti Ìbàdàn tó wá fojú kanra wọn lógun tó yẹ kó ti parí ọdún 1862 la tó ń sọ yìí o ẹ wò gbà tógun ti bẹ̀rẹ̀ táàrẹ Kúrúnmí ti lọ báyìí lógun ní ṣe bẹ̀rẹ̀ o láàrin Ìbàdàn àti Abẹ́òkúta tí ìjàyè náà sì ń bẹ ní àwọn ìjàyè tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn Ẹ̀gbá ní ogun yìí tó sọ pé tó àwọn ò ní gbà àsìkò tó tí Ìbàdàn jẹ iyán rẹ̀ níṣu. ṣùgbẹ́jáwó nǹkan mo láwọn kankan kọ́lẹ̀ ìdí tí àwọn Abẹ́òkúta fi àpà wá ṣẹ́gun Ìbàdàn lógun yìí torí Abẹ́òkúta èmi gbà pé Abẹ́òkúta ṣẹ́gun torí pé agbára Ìbàdàn ó pin kìí ṣe pé wọ́n kó Ìbàdàn o ṣùgbọ́n wọ́n ṣẹ́gun ogun tí mo sì ní wọ́n ṣẹ́ kìí ṣe pé kéèyàn ṣẹ́gun èèyàn lójú ogun ní tààràtàrà wọn ò ṣẹ́gun wọn tààràtàrà ẹ wo bó ṣe ṣẹlẹ̀ ní àkọ́kọ́ nígbà tí ogun Ìbàdàn ń lọ sí ogun yìí nǹkan bíi 6 wọn ò bọ ọ̀pọ̀ Ọ̀rànmíyàn pé àwọn fẹ́ lọ sí ogun ńlá míì láti lọ dojúkọ orílẹ̀ àwọn Ẹ̀gbá kò sógun tí Ìbàdàn bá fẹ́ lọ wọ́n bọ ọ̀pọ̀ Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí ìṣe wọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n padà lé ilé ni wọ́n sì ṣe ètò tí wọ́n lọ ẹ máa dé o. ẹ wá nígbà wọn padà tí wọn padà dé Ìpẹ́rù kànga kan péré ilé wọn wá wà tí gbogbo ní àwọn fúnra wọn gbẹ kò tó sí odò ń bẹ kànga kan péré ní gbogbo Ìbàdàn àgọ́gun Ìbàdàn bó ṣe pọ̀ tó tí ọmọ ogun ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 50 àbí kó jù bẹ́ẹ̀ lọ kànga kan péré ní gbogbo wọn ní àfàwọn tí wọn bá tó wó mi lọ ọ̀lẹ̀ jíjìn ẹ̀sẹ̀ léjì kẹ́lẹ́ mọ̀ pé àìníròrú gbà àti gùlègùlè pé a lè bẹ̀rù Abẹ́òkúta inú ìṣẹ́ ará Ìbàdàn tẹ́ fi lọ forí jálẹ̀ àgbọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ ìkìlọ̀ Àjẹ́ Àbáyọ̀mí wípé bí tá à ń lọ yìí o kò sí nǹkan èrè oko táwọn ọmọ jẹ Ìpẹ́rù onílẹ̀ oko tá a lè máa jẹ wọn ò ké sí wọn ò ṣiṣẹ́ àgbẹ̀ ní dẹ́ndẹ́n bẹ́ẹ̀ àròjẹ lásán ni. bákan náà ni àwọn Abẹ́òkúta wọ́n ti wá ní àwọn ìbọn ńláńlá ìbọn Ìbàdàn ti wá dàbí old school lẹ́gbẹ̀ẹ́ ìbọn Abẹ́òkúta ìbọn tó ṣe pé tẹ́ báyìí láti ọ̀kan ìtàkò yóò mú yàn ni kì í ṣe pé ká ẹ̀sẹ̀ súnmọ́ ni ká tó yin ìbọn torí pé ìbọn ìgbàlódé ti ń bẹ lọ́dọ̀ wọn tí àwọn òyìnbó Amẹ́ríkà kó wá eléyìí jẹ́ ara nǹkan ẹ̀dínmú tí àwọn tógun fi rọ́pá fún Ìbàdàn. bákan náà èyìnbó kan ń bẹ láàrin àwọn Ẹ̀gbá tá à ń pè ní Bedford èyìnbó ó ní agbára atamátàsé ni jagunjagun èyìnbó Amẹ́ríkà ni ọmọ Amẹ́ríkà ni ẹ wò kẹtàwé èyìnbó ń ṣe fún wa ogun wa ní bá wa dá sí o ṣe rántí pé kẹlẹ ó fojú Ìbàdàn rí ní ogun Ìjàyè òyìnbó ìlóyìnbó ló pa Sẹ́ríkì Ọdúnjọ Ìbàdàn àtàmátàsé ni àwọn olóyè ogun olórí ogun ìlòwó máa ń dojú ìbọn ọkọ ní máa ń sùn ọ̀pá Sẹ́ríkì Ọdúnjọ ibẹ̀ ni Mọ̀dárí kan alágbára akọni Ìbàdàn ibẹ̀ ló náà ti dágbére fáyé òyìnbó Bedford náà lọ pa á bákan náà Sẹ́ríkì ni Ọdúnjọ jẹ Mọ̀dárí kan òun ni aṣáájú bákan náà ni olóyè Adépọ̀ òun náà lọ pa á àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun bẹ́ẹ̀ kódà orí ló kó Ògúnmọ́lá yọ
ìbọn tó yìn fún Ògúnmọ́lá ó pa ẹṣin Ògúnmọ́lá tó ṣe pé Ògúnmọ́lá rẹ̀ ṣubú látòrí ẹṣin gbòò ilẹ̀ káwọn ọmọ ogun tó ṣùgbọ́n Ògúnmọ́lá mo tó gbé Ògúnmọ́lá kó wọ́n rò pé Ògúnmọ́lá ti kú gan ni kò bá tún rọ̀jò bọ́ síbẹ̀ orí ló kó Ògúnmọ́lá yọ eléyìí náà ṣe àkóbá ńlá fún wọn torí pé àwọn ìkàn ìní mú balẹ̀ lójú ogun. ṣùgbọ́n pẹ̀lú lára nǹkan tó ṣàkóbá fún Ìbàdàn ni pé Ìbàdàn ti lo okun wọn púpọ̀ ní Ìjàyè lẹ́yìn tó ṣe yí pé àwọn Ẹ̀gbá wọ́n gbára jọ wọ́n sì rí àtìlẹ́yìn àwọn Ìjẹ̀bú ilé okun Ìbàdàn ó ti dínkù láti wá kojú àwọn Abẹ́òkúta ní Ìpẹ́rù. bákan náà mo jóye wa o bí kò sí pé kànga kan péré ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọ̀nà ilé bí mo ṣe sọ ní ìṣáájú ọ̀nà ilé jìnnà láti kó oúnjẹ wá lẹ́yìn tó ṣe pé àwọn Abẹ́òkúta wọ́n ń dọ́gbọ́n sí ọ̀nà rẹ̀ wàhálà púpọ̀ làwọn èèyàn ṣe kí wọ́n tó lè kó oúnjẹ dé ojú ogun ó jẹ́ ara àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe àkóbá ńlá fún Ìbàdàn torí àárẹ̀ ètò ogun nu o ẹ̀ ń bá fẹ́ jagun mọ wá dá àwọn ètò ogun padà sí ìgbé ayé kìí ṣe fógun nìkan ló lè lò fún mọ ohun tó lè ṣe àkóbá àti ìṣubú fọ lẹ́nu iṣẹ́ rẹ kọ ọmọ rí tiẹ̀ lò. pẹ̀lú lásìkò ìgbà náà Balógun Ìbíkúnlé ò lè pàṣẹ ogun mọ́ Ọ̀tún Balógun Ìbíkúnlé Ògúnmọ́lá ẹni ń pàṣẹ ogun torí wípé ọgbẹ́ tí Balógun Ìbíkúnlé gbà níbi tí wọ́n ti ń fi ajá bọ Ògún ní Ìjàyè ó ti wá nílára gan-an débi wípé ojú ọgbẹ́ ẹ̀ ti fẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni lójoojúmọ́ ní ń sán ẹ̀jẹ̀ ló ń sán ẹ̀jẹ̀ ó ti di àdá àjìná. ara àwọn nǹkan rèé tí ogun ìfirọ́pá fún Ìbàdàn tí Ìbàdàn ò fi lè bá Abẹ́òkúta jà bíi tàkọ́kọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti gba gbogbo ìlú padà tẹ́ wá dojúkọ Abẹ́òkúta tẹ́ jọ pàjẹ́ ara wọn ara nǹkan rèé ṣùgbọ́n nígbà tó wá di pé ogun yìí le ọrùn tí wàá ń wọ Ọ̀tún Balógun Ògúnmọ́lá nígbà wá ṣù ọ wá ránṣẹ́ sí Balógun Ìbíkúnlé pé tó ẹ lọ bá ń pé Balógun Ìbíkúnlé wá o jáde wá jà tó bá ṣeé ṣe kú sójú ogun gẹ́gẹ́ bí Balógun ẹ̀ṣọ́ ni ọ́ kú sójú ogun èmi nìkan mọ̀ ń dájà kò sí ọlọ́wọ́ ọ̀tún mi ọlọ́wọ́ òsì mi dà gbogbo wọn ni ogun ti mú àwọn tó kú jàyè ti kú jàyè àwọn tí ogun ti mú ní Ìpẹ́rùbì ti mú wọn. fún ìgbà ìkẹyìn Balógun Ìbíkúnlé jáde ní àgọ́gun ó mú ọ̀pá lọ́wọ́ wọ́n fi sí abíyá rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ tí ń lò ó jáde o wọ́n gbé ẹṣin síta fún Balógun Ìbíkúnlé wọ́n gbé Balógun Ìbíkúnlé gorí ẹṣin wọ́n sì kẹsẹ̀ rẹ̀ bọ gàárì ẹṣin kìíní kẹsẹ̀ ẹṣin wọ́n kẹsẹ̀ rẹ̀ bọ́ nígbà wọ́n kẹsẹ̀ rẹ̀ bọ́ wọ́n fokùn lé lọ́wọ́ Balógun Ìbíkúnlé ó pàṣẹ fún gbogbo àwọn ọmọ ogun rẹ̀ kìíní oníbùdó jáde o Balógun Ìbíkúnlé ó fẹ́rẹ̀ hàn gẹ́gẹ́ bí akọni lónìí kìíní oníbùdó ó lé àwọn Abẹ́òkúta jìnnàjìnnà ó jọ yẹn wọn pọ́n sì ń bẹ láyé nígbà wọn fojú kan Ìbíkúnlé àtòyìnbó àti Abẹ́òkúta wọn ò lè dúró wọn sá lọ àmọ́ fún ọgbẹ́ tó ti gbà kò lè lé wọn jìnnà púpọ̀ ó wá ní kí Ìbàdàn ó dúró kí wọ́n dúró síbi tí wọ́n ti gba ètò ẹ̀ máa ń pèlè ọkọ mẹ́tẹ́ flọ́ọ̀ rẹ̀ wọ́n dúró bẹ́ẹ̀ báyìí ni Balógun Ìbíkúnlé ṣe padà sí àgọ́gun nígbà tí ó fi padà sí àgọ́gun wọ́n rẹ́ ẹsẹ̀ rẹ̀ kúrò nù kẹsẹ̀ wọ́n fi okùn rẹ́ okùn kúrò nù kẹsẹ̀ ẹsẹ̀ ẹṣin torí wípé kò lè dá ẹsẹ̀ ń gbé báyìí wọ́n ṣe gbé Balógun Ìbíkúnlé wọ inú àgọ́gun ó jẹ́ ogun ńlá tí Balógun Ìbíkúnlé jà ká àmọ́ kéèkú Balógun Ìbíkúnlé ò lè kú báwọn ẹ̀ṣọ́ ni kéèkú. báyìí lógun yìí lọ o tó ṣe pé ogun tá a rò pé kó parí kíá tí ò parí kíá ṣé káyé ọmọ bàjẹ́ kọ́run ọmọ dàrú nígbà ó di ìpàdé ọdún 1864 ṣe tó ti rí nǹkan fún odidi ọdún méjì wọ́n fi ń jà ní Ìpẹ́rù padà nígbà ó di ìparí ọdún 1864
Aláàfin Adélù ó wá wò yí pé bàbá òun náà ṣe bẹ́ẹ̀ ní ìgbà ogun Bátẹ̀dó ogun Ìjàyè àkọ́kọ́ láàrin Ìbà Olúyọ̀lé àti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Báyìí ni wọ́n ṣe gbé Ọ̀ṣẹ́ Ṣàngó tí Aláàfin Adélù ní kí wọ́n gbé Ọ̀ṣẹ́ Ṣàngó kí wọ́n lọ sí àgọ́gun Ìbàdàn yìí pé tó ìtí ọba ayé gbà lágbàtì ẹ jẹ́ kí ọba ọ̀run ọgbà o ẹ jẹ́ kí Aláàfin Ṣàngó ọgbà. Wọ́n bọ̀wọ̀ fún òrìṣà Ṣàngó Aláàfin Ṣàngó wọ́n gbà láti bẹ̀ àwọn ìránṣẹ́ Aláàfin wọ́n ta àtàlẹ́ lọ sí àgọ́gun àwọn Abẹ́òkúta àti Ìjàyè àwọn náà sì fọwọ́ wẹ́nú. Báyìí ni àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní wá kíra wọn. Nílẹ̀ Yorùbá bọ̀wọ̀ fún Ṣàngó púpọ̀ wọ́n bọ̀wọ̀ fún Ṣàngó púpọ̀ tí wọ́n bá fi Ṣàngó làjà fún yẹn wọ́n gbà pé ẹni náà tí ọba gbà àrá ni ó parú olúwa rẹ̀. Ìgbàgbọ́ Yorùbá nù níjọ́ kájẹ̀ wá yọ pé bóyá ìgbàgbọ́ Yorùbá kù ọba ni Ṣàngó ń ṣe lọ́yọ̀ọ́ o ọba ni Ọ̀rànmíyàn ló sì bí ìtẹ́ mọ́ pàlọ́ àwọn òrìṣà kan bá Odùduwà àti ẹ̀wọ̀n wá láti ọ̀run àlọ́ Ilé-Ifẹ̀ àlọ́ lásán lèyìn Ọ̀rànmíyàn ló bí Ṣàngó kì í ṣe àlọ́ Ọ̀rànmíyàn ló bí Ṣàngó. Ṣàngó sì ni Aláàfin kẹta ní ìlú Ọ̀yọ́ Ṣàngó ni Aláàfin kẹta. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá mi kú bàbá yèyé bẹ́ẹ̀ sì bá nu yí pé Ṣàngó Aláàfin ni lọ́yọ̀ọ́ o Aláàfin lẹ́yìn ìgbà tó kú tán ni wọ́n sì sọ di òrìṣà. Ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú nípa ìtàn Aláàfin Ṣàngó bó la ṣe bí bó ló ṣe lágbára tó lágbára dé. Ìjẹ́ irọ́ ni pé Ṣàngó ń yọ lẹ́lẹ́nu ìjọ òótọ́ ni bí ẹ gbọ́ nǹkan ìtẹ́ ìmọ̀ nípa Ṣàngó ẹ mọ̀ pé ẹ̀rù jẹjẹ tí ń parẹ́ lájúbà Ṣàngó ń yọ lẹ́lẹ́nu lóòótọ́ o kìí ṣe àlọ́ odidi ọ̀rọ̀ ni mò ń bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú. Nígbà tí Aláàfin Adélù fi Ọ̀ṣẹ́ Ṣàngó la àjà tán nígbà tó fi Ọ̀ṣẹ́ Ṣàngó làjà lọ́wọ́ adi wípé Ọ̀ṣẹ́ Ṣàngó igi ńlá kan ni tá a wá gbẹ́ wọ́n wá ya Ṣàngó sí láàrin yọ́ pẹ̀ka lọ́tọ̀ yọ́ pẹ̀ka lọ́sì èrè Ṣàngó wà láàrin rẹ̀ ń bóyá tí n bá rí ń fi sórí timeline ìtàn Yorùbá àti fanpage ìtàn Yorùbá pẹ̀lú gúrùpù ìtàn Yorùbá pẹ̀lú ní Ọ̀ṣẹ́ Ṣàngó ká lè rí bó ṣe pé torí Lájí Abbas náà ni ń fi síbẹ̀. Ṣùgbọ́n àwọn ará Ìbàdàn wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn ará Abẹ́òkúta sábà pèsè àgbàgbé ogun tí wọ́n wá nípìnlẹ̀ wọ́n lọ bá àwọn Abẹ́òkúta múlẹ̀ Ògúnmọ́lá lọ bá wọn múlẹ̀ yí pé tó ogun tá à ń lọ ogun ọba ni o ẹ má dá sí ìjà wa àti Ìjàyè o àmọ́ tí àwọn Abẹ́òkúta àpà wá dalẹ̀ tí wọ́n wá sí ogun ṣẹ́ẹ̀sì gbàgbé pé gbogbo àwọn tó léegun tẹ́ ń ṣe ìpàdé ogun kò sí kankan tó wà ní Ìpẹ̀rù mọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ ẹ̀ Ògúnmọ́lá sì ń bẹ láyé lóòótọ́ ni Ìbíkúnlé ń bẹ nínú ìrora tí ó fẹ́ lo ogun nínú àgọ́gun. Nígbà tí Ògúnmọ́lá mọ̀ yìí pé àwọn Abẹ́òkúta yìí ò ṣe é gbẹ̀mí lé ó sọ fún àwọn èèyàn pé àfírà ìfẹ́ àfẹ́wé ẹja máa lọ ẹja kúò lágọ̀gùn àwọn kí la fẹ́ máa sá fún. Aláàfin Adélù ti fi Ọ̀ṣẹ́ Ṣàngó làjà níbi kankan sá lọ. Ògúnmọ́lá ní bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ lọ o èmi ń lọ ń tèmi. Báyìí ni Ògúnmọ́lá tó ti mọ̀ pé òun ni àwọn Abẹ́òkúta ọ̀dájú sọ òun ni àpárá tó burú lógun yìí ó gbé gbogbo ogun rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọ yan. Kódà ọmọ rẹ̀ tó ti ní kọ́ máa lọ ní ìṣáájú Ògúnmọ́lá rí apá kan ní ọmọ rẹ̀ ni apá kan ní ọmọ rẹ̀ ni ó gbé sí orí ẹṣin. Ògúnmọ́lá ò tiẹ̀ dúró tó fi lọ. Balógun Ìbíkúnlé ń bẹ ní àgọ́gun nígbà tí àwọn ará Abẹ́òkúta tí wọ́n dé níjọ́ tí wọ́n jọ pé àwọn fẹ́ tú àgọ́gun kákó kálukú ọmọ lọ wọ́n rí i pé àwọn akọni Ìbàdàn tẹ́ káwọn lọ kí pé tó ẹja ó dìgbà wọn rí pọ̀pọ̀lọpọ̀ ti lọ. Mẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó Ìbàdàn lẹ́rú ni o jẹ́ bẹ̀rẹ̀ sí ní kó wọn lẹ́rú tó di pé àgọ́gun fọ́ Balógun Ìbíkúnlé sì ń bẹ ní àgọ́gun. Ẹnìkan wá ń bẹ oní ẹ̀mí asípa akéré bẹ́ẹ̀ yóò kọ akéré ọpẹ́lọpẹ́ rẹ̀ torí wípé àwọn ará Abẹ́òkúta fẹ́ mú Balógun Ìbíkúnlé láàyè lọ sí Abẹ́òkúta ni akéré dúró ó pàṣẹ fún gbogbo àwọn ọmọ ogun rẹ̀ ẹ rọ́bọ̀n gbùgbùgbùgbùgbùgbù. Báyìí ni wọ́n ṣe lé wọn dànù tí wọ́n fi ráyè gbé kíní sórí akẹ̀tẹ̀ wọn ò lè gbé sórí ẹṣin Balógun Ìbíkúnlé tí wọ́n sì gbé Balógun Ìbíkúnlé sá lọ kẹ̀tì tó gba Abẹ́òkúta sì lé wọn. Àmọ́ gbà tí wọ́n lé ẹsẹ̀ àṣejù sápẹ̀ láwọn bàbá wa lẹ̀ Yorùbá sípò yẹn káwọn Abẹ́òkúta náà dẹ́yìn wọ́n wá lé Ìbàdàn dé odò Ọ̀mí ní orí ilẹ̀ Ìbàdàn. Bí Balógun Ìbíkúnlé ṣe ní ọ̀dà ẹlẹ́midélé ọ̀yá ẹgbẹ́ mi lẹ̀ ọ̀yá ẹ̀yàn ọmọ ogun ọ̀yá ẹgbẹ́ mi. Balógun Ìbíkúnlé ṣe ń fọwọ́ ọ̀tún yìnbọn ní fọwọ́ òsì yìnbọn wọ́n lé wọn àléwọgbó
ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò nínú àwọn akọni Abẹ́òkúta tẹ́ ń lé Balógun Ìbíkúnlé nígbà náà lórí wọn ẹ̀sẹ̀ wá pé yí pé àwọn ń lé akọni ṣe báwọn ọmọ àwọn èèyàn sì bẹ lágọ̀ọ́gbó tẹ́ sá wọnú igbó táwọn lè máa kó ìgbà wọn ẹ̀sẹ̀ wá dẹ́yìn. bí yóò kó akéré asípa Ìbàdàn tọ́jú asípa fún Balógun Ìbíkúnlé ó dúró ti Balógun Ìbíkúnlé gbágbágbá kò jẹ́wọ́ rí Balógun Ìbíkúnlé mú láàyè ó sì dúró tì í nígbà tí Balógun Ìbíkúnlé padà wọ inú ìlú ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó sì fẹ̀mí ìmoore hàn ó sì ṣe àdéhùn ọba píhùn ẹ wá rí Balógun Kẹ̀rẹ́ Balógun Kẹ̀rẹ́ rẹ mọ́tọ́ mọ́ pé ẹni tá a forí ẹ̀ fàgbọ́n kò ní dúró bá wọn jẹ́ pé orí òun lọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ ó bá Balógun Ìbíkúnlé pa sí Ìbàdàn ó wà níbàdàn títí tẹ́ fi ṣètò àlàáfíà kó tó lè padà sílẹ̀ rẹ̀ mọ́ nígbà wọn padà dé Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn èèyàn ni wọ́n sọnù ilẹ̀ Ìbàdàn fi ń kọrin wípé Ṣàngó lọ́làjà lọ́dà ọmọ nù ogun kò lé wa Ṣàngó lọ́làjà lọ́dà ọmọ nù ogun kò lé wa Ṣàngó lọ́làjà tó dà ọmọ nù wọ́n ń kọ́ lórí àrò wọ́n sì ń dárò wọ́n ń ṣọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní àwọn ọdẹ sínú igbó pé kí wọ́n máa wáwọ̀ èèyàn ṣùgbọ́n àánú ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ táwọn ọdẹ ń yìn láti jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn tí ń gbọ́ wọ́n rò pé ìbọn ọ̀tá ni wọ́n tún ń sá wọgbó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá dé lọ́wọ́ ẹ̀sà wá ń ṣàlàyé pé ìbọn táwọn ń gbọ́ làwọn fi ń sá lọ ẹlòmíín gba ọ̀nà ọ̀rọ̀nà oríbaṣẹ́ ọgbọ́nà Ìjẹ̀bú Rẹ́mọgbà ẹlòmíín ta àtàrẹ ó padà sọ́nà Abẹ́òkúta ń bọ́ sọ́wọ́ síkú ẹlòmíín sì oríbẹ́lòmíín ṣe ó padà sọ́nà ọmí tí Balógun Ìbíkúnlé kó àwọn ọmọ ogun sí pẹ̀tò káwọn ọmọ ogun Ìbàdàn máa gbabẹ̀ bọ̀ báyìí lógun ṣe rí o àmọ́ nígbà wọn jagun ẹ wo ogun tí wọ́n lọ tí Ààrẹ Kúrúnmí kú lẹ́yìn ọdún bíi 2 sí 3 tí Ààrẹ Kúrúnmí kú tó gúúsì tún lọ nígbà wọn padà débàdàn wọn ọba baálẹ̀ oyè sílé Olúgbòde tọrẹ wọn lọ sógun ó ti jáde láyé ó pọ̀ nínú àṣà Ìbàdàn tí wọ́n bá lògùn ńlá bẹ́ẹ̀ káwọn alágbára ó kú pọ̀ káwọn bàbá tọrẹ wọn lọ sógun káwọn bá baálẹ̀ oyè sílé Olúgbòde tọrẹ wọn lọ sógun wọn ò padà bá kọ̀ wá sí àìní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹni Balógun Ìbíkúnlé ti rẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá òun náà ni Balógun Ìbíkúnlé Ìbàdàn àmọ́ gbogbo èèyàn ti fọkàn sí pé òun ni ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àmọ́ àwọn èèyàn mọ̀ pé Balógun Ìbíkúnlé ti gba ọgbẹ́ lẹ́yìn ọjọ́ 10 tí ogun Ìbàdàn padà wọ Ìbàdàn Balógun Ìbíkúnlé jáde láyé o akọni lọ Ìbíkúnlé olókè alágbàlá jáàjà ìbàbá kú ẹjọ́ alágbára tààràtààrà lọ ọgbàgbà tó gbá gbogbo Ìbàdàn mú tó lóun ò mí lẹ olóun ò mí gbọmọ ló fẹ́ máa mi gbogbo ayé tó mi gbogbo ayé tó rẹ́yìn Balógun tó rẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ìjàyè ó kú o Balógun Ìbíkúnlé ó jáde láyé o àmọ́ kó tó wá kú ìwọ Ògúnmọ́lá ìwọ lolórí Ìbàdàn tọ́ sí o ọ wá rí akéré òun ni mo fẹ́ kó o fún ní Balógun torí pé ó dúró tì mí bí kì í bá ṣe òun àá ṣe wá gbọ́ pé wọ́n mú odidi Balógun Ìbàdàn báyìí ni Ògúnmọ́lá ló ṣe di olórí Ìbàdàn Aláàfin wá ránṣẹ́ sí pé tó Ògúnmọ́lá o tó o kú oríire o gẹ́gẹ́ bí ipa tó o kó ní ojú ogun Ìjàyè tó rẹ́yìn tẹ̀fì rẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ìwọ ló yà Ààrẹ Ọ̀nà Kakanfò tọ́ síbẹ̀ o nígbà tí ọ̀gá rẹ̀ Balógun Ìbíkúnlé kìnìún oníbùdó tó ti lọ Ògúnmọ́lá kọ̀ ó ní láéláé olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò kéré sí mi òun ò lè jẹ́ oyè wo ló wá fẹ́ jẹ Basọ̀run ló wù mí jẹ irú oyè tí bàbá mi Ìbà Olúyọ̀lé jẹ síbàdàn lèmi náà fẹ́ jẹ Aláàfin tí ó fẹ́ rí bínú Basọ̀run Olúyọ̀lé àpáàrà èṣù torí pé Ìbàdàn ló kù ní alágbára tí Aláàfin Adélùgbẹ̀mí lé láti máa lò tí ó máa dáàbò bo ilẹ̀ Yorùbá báyìí ló ṣe pé Basọ̀run gbé ńlá o wípé tó ìtìbò Olúyọ̀lé lòún fẹ́rẹ̀ o wọ́n sì fún gbogbo ìlẹ̀kẹ̀ àti awọ tí Basọ̀run fi ń jókòó gbogbo nǹkan ẹ̀ṣọ́ báyìí wọ́n ṣe kó ránṣẹ́ o sí Ògúnmọ́lá nìbàdàn tí Ògúnmọ́lá sì jẹ Basọ̀run sí Ìbàdàn tó bó ṣe rínú ogun Ìjàyè bó ṣe rínú ètò Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí bó ṣe rínú ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo èyí tó pé ẹ ti ń bá mi bọ̀ láti apá kìíní tó fi dé apá 17 ní òní mo kí gbogbo àwọn mùsùlùmí a kú òǹgbẹ o pẹ̀lú ògbọ́nà bí mo ṣe sọ mo sì ń gbé àlejò bọ̀ ọmọ Balógun Ìbíkúnlé ó ń bọ̀ lórí ètò olóyè Adéwálé Ìbíkúnlé ó ń bọ̀ lórí ètò lọ́la ní aago 6 náà láti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run táwọn àjọ fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́wẹ́ kí la tiẹ̀ fẹ́ mọ̀ nípa Balógun Ìbíkúnlé kí la fẹ́ mọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kí la fẹ́ mọ̀ nípa ogun yìí
àti pé bóò ní ilẹ̀ Yorùbá bóò láṣẹ lo àǹfààní gbogbo nǹkan ẹ̀ ká sọ níbi ìgbafẹ́ tí ọmọ jẹ́ ìrántí pé báwọn bàbá wa ṣe lo sáà wọn adúpẹ́ o kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ilẹ̀ Yorùbá ti wà níṣọ̀kan adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀mọ̀wé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Christian ẹlẹ́sìn Islam gbogbo ẹ̀yin tẹ́ bá wa paná rẹ̀ ẹ tó ṣe pé gbogbo ilẹ̀ Yorùbá fi wà níṣọ̀kan tá a fi wó gbogbo di ìlú a sì dúpẹ́ lọ́wọ́ àwọn òyìnbó tẹ́ kòbọ̀n wa tó ṣe pé àwọn náà wọ́n tún kòbọ̀n wọn lọ adúpẹ́ o tó bákan náà mo ṣe máa ń sọ o àwa náà lè darapọ̀ mọ́ mi láti ṣe alátìlẹyìn àwọn ètò wa ẹ já pè mí lẹ́yìn ètò a lè bẹ̀rẹ̀ sí ní ṣe alátìlẹyìn fún wa bá a ṣe máa ń wá ìtàn lọ torí pé wíwá ìtàn lọ kì í ṣe ìnáwó kékeré ni à ń ná torí pé tá a bá fẹ́ lọ ẹ lè pè mí sórí àwọn òǹkẹ̀rọ mi +234 x023687432 tàbí +234 x032855888 mẹ́ta ló parí ẹ̀ tẹ́ ẹ bá sì fẹ́ ká bá yín ṣe àwárí ìtàn yín àti fẹ́ ká bá yín ṣiṣẹ́ ìwádìí nípa ìtàn akọni yín àbí ìlú yín àbí alágbára kan àbí gbajúmọ̀ kan nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká pè mí á ṣiṣẹ́ lórí rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ gbogbo wa ni àmọ́ bí mo ṣe máa ń sọ ẹ jẹ́ káwa náà ó dìde ká ṣe alátìlẹyìn fún tá à ń ṣe yìí ẹja ṣe alátìlẹyìn fún torí pé iṣẹ́ gbogbo wa ni kì í ṣe ti Lájí Abbas nìkan mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹyìn mi pátápátá nílé lóko lẹ́yìn odi mo dúpẹ́ bàbá o gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe alátìlẹyìn lórí apá kìíní dé apá kẹtàdínlógún yìí mo dúpẹ́ o pàápàá jùlọ olóyè Ọlálérè láti orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń ṣe mọ́gàjí Bánkọ́lé apàbí ẹlẹ́sìn ní Kọ̀bọ̀mọjẹ́ nílùú Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan torí pé bí Yorùbá ní pé bí ọ̀bá sí igi lẹ́yìn ọgbà wíwó báyìí ni igi ń wó àpadà sí bò ní báyìí lẹ́ẹ̀kan sí o mọ́gàjí Ọlálérè ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ń ṣe mọ́gàjí agboolé Bánkọ́lé apàbí ẹlẹ́sìn ní Kọ̀bọ̀mọjẹ́ nílùú Ìbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yín tó lágbára Ọlọ́run á tún pàdé lọ́la o ẹ jẹ́ ká dìde o ká ṣe alátìlẹyìn fún ètò ti ọ̀la tá a bá ṣe alátìlẹyìn fún a mú ètò wáyé lọ́la a gbé àlejò wá torí pé àwa náà mọ gbogbo ètò tá a bá ṣe bá ti parí rẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe máa ń download ẹ̀ á tó ẹsẹ̀ wàá tó upload padà lọ sórí YouTube kọ́ba lè máa jẹ́ ogun ayérayé fún àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wọ́ọ̀la àtàwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ìtàn àtàwọn tó fẹ́ mọ̀ nípa ìtàn Yorùbá mo kí gbogbo lọ́balọ́ba mo kí bàbá mi o ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ mo kí bàbá mi Ọwá Iléṣà mo kí Àwùjalẹ̀ Ìjẹ̀bú mo kí Àkárìgbò ti gbogbo Rẹ́mọ mo sì kí bàbá mi Aláké tilẹ̀ Ẹ̀gbá tí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Ẹ̀gbá pátá mo kí bàbá mi Ọ̀ràngún Léèlà àti gbogbo ọba ilẹ̀ Ìgbòmìnà mo kí gbogbo ọba lókìtì pátápátá láì yọ ẹnìkan sílẹ̀ mo sì kí bàbá mi Ọwá Oyè Òkè Mẹ̀sí ọba Gbádébọ̀ mo kí yóò bàbá Michael Gbádébọ̀ Adédèjì mo kí bàbá mi Olówu Kúta ọba Ahmed mo kí yóò Màkámà mo kí mo sì kí bàbá mi Olúwo tilẹ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹlúwà kábíyèsí o bàbá Lájí Abbas mo dúpẹ́ mo kí mo kí bàbá mi Ọ̀nìrìṣà ní Ilé Ifẹ̀ mo kí Ọbàtálá o mo kí ọba Ọbàtálá mo sì kí bàbá mi Olúfọ̀n fọ́ Ọ̀ṣun mo kí Tìmì Ẹdẹ o mo kí gbogbo lọ́ba àtọba tí mo dákọ̀ àtọba tí ìdákọ̀ tó fi dórí ọbẹ̀ Ẹlẹ́kọ̀ mo kí gbogbo àwọn ọba wa tí ń bẹ nílẹ̀ Benin Republic Alákétu mo kí gbogbo wa o tó ilẹ̀ Yorùbá dọwọ́ wa o àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á dìde o sí ìtàn Yorùbá ẹ jẹ́ á dìde sí àṣà wa èyìnbó ò ní bá wa sọ ìtàn wa o èyìnbó ò ní bá wa sọ ìtàn wa àwa náà la sọ ìtàn wa tí yóò yanjú tá a sì tọpinpin wa torí náà o èmi náà kọ́ Ọlọ́run ọba ni lágbára Ọlọ́run á pàdé lọ́la ẹ pè mí ẹ já ṣe alátìlẹyìn fún ètò ẹ sì lè kàn sí mi lórí WhatsApp ìtàn Yorùbá òkè ẹ̀rọ dábì kàn sí mi lórí WhatsApp náà nu òkè ẹ̀rọ méjì náà lẹ́ẹ̀fi kàn sí mi lórí WhatsApp kò bá jẹ́ lórí Telegram náà ni iná mo ti pè fún wa +234 x023687432 ilé láàfin kàn sí mi tàbí +234 x032855888 mẹ́ta ló parí ẹ̀ mo kí ọ ààrẹ Bọ́ba Gúwà Almaroof Yekin mo kí ọ láti orílẹ̀-èdè Amẹ́ríkà olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé lóko tó mo kí ọ torí náà á pàdé lọ́la títí ọ̀la tá a pàdé èmi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró ire o.
orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò olùkọ́ àgbà lónìí yẹn. gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kúrò ó dọ̀wọ́ gbogbo wa. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. oògùn ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. tó a pàdé lọ́lọ́ pẹ̀lú ògùn ọlọ́yìn rẹ̀ kábìtì.